Ogbonin, Ogbonin, ah Ogbonin, 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 ẹ̀rù ń bà mí o, ominú ń kọ mí títorí ìwà ẹ̀dá aráyé mọ̀ ní òní. Wọn ò bẹ̀rù ọ̀run pẹ̀lú àtúbọ̀tán ni. Bóyá ni wọ́n ṣèrántí páyé máa tó ni. Káyé lè yẹ yín torí kẹ́lẹ́ rí gbà lónìí. Ẹ torí ẹ ń ṣayé níṣekúṣe ni. Ó dá kílẹ̀ òrò náà kílẹ̀ ó dẹ̀sán ni. Lọ́jọ́ tẹ́ bá káyé ó dìgbà ó ṣe ni. Àní kílẹ̀ òrò kílẹ̀ ó dẹ̀sán ni. Nígbà tẹ́ bá padà déwájú Ọlọ́run ni. Ogbonin, 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 Ogbonin. Ayé dẹ̀gẹ̀rẹ̀ mi tí ó ń lọ sóògbé ni. Ẹni rírí ò jẹ́ ní mímọ̀ ọ̀rẹ́ mi ni. Ẹni rírí ò jẹ́ ní mímọ̀ ọ̀rẹ́ mi ni. Bẹ́ẹ̀ bá ṣayé ọ̀hún tẹ́ ẹ ráyé ṣe ni. Bẹ́ẹ̀ bá lò gbà ọ̀hún tẹ́ ẹ rí gbà lónìí. Ìgbẹ̀yìn ló mọ̀ ju ìgbẹ̀yìn lójú ó ní. Ìgbẹ̀yìn ló mọ̀ ṣe kókó mo wí ó ní. Torọ́rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló wà ní. Kedere ló hàn gbangba níwájú Ọlọ́run ni. Ó dá kílẹ̀ òrò kílẹ̀ ó dẹ̀sán ni. Lọ́jọ́ tẹ́ bá káyé ó dìgbà ó ṣe ni. Àní kílẹ̀ òrò náà kílẹ̀ ó dẹ̀sán ni. Nígbà tẹ́ bá padà níwájú Ọlọ́run ni. Ogbonin, 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 ẹ̀rù ń bà mí o, ominú ń kọ mí títorí ìwà ẹ̀dá aráyé mọ̀ ní òní. Wọn ò bẹ̀rù ọ̀run pẹ̀lú àtúbọ̀tán ni. Bóyá ni wọ́n ṣèrántí páyé máa tó ni. Káyé lè yẹ yín torí kẹ́lẹ́ rí gbà lónìí. Èwo ni wàdí máa ṣe máa ń gentle. Mo dẹ̀ mọ̀ pé o kú ló kàn dìbò fún mi ni. Mo gentle gan, mo dẹ̀ quiet gan máa ń sọ. Anyway, dáàdi mi mo fi jọ ó kàn pé àwọn èèyàn máa ń jealous ládùúgbò wọn máa parọ́ ọjà mọ́ lójoojúmọ́. Very nice gentle man ni dáàdi mi. Really? Oh, notice nǹkan kan látàná. Kí ni ẹ? Ó dà ipa tí mo ra for the past 20 years. Èmi rò pé ìrìn àjò àwa méjèèjì ó dàbí nǹkan tí Ọlọ́run ti draft fún rẹ̀. Because kí ló fà á tí mọ́tò mi fi bàjẹ́ síbẹ̀ yẹn lánàá? Ní àdúrà àwọn èèyàn tí mo náwó sílẹ̀ fún tí wọ́n dúró, ìwọ nìkan ló wá dúró to the render assistance fún mi. Ọlọ́run ló kọ o. Ẹni tó ní kí n wá owó la fẹ́ lọ gbà ṣe ló ń kọ́ mi lójú sáré. Àmọ́ ńgbà tí mo máa rí ẹ báyìí, àwọn áńgẹ́lì kan ló mórí tó náwó lẹ̀ mo páàkì tán ló dìwọ́. Gbà tí mo tún máa wo mọ́tò yẹn báyìí bí mo ṣe ń fọwọ́ kan báyìí ṣe ló ń kàkà kó jọ irin àwọ̀ èèyàn ló ń jọ. Máa wá wò mi ń ṣe automobile engineering or anything pé mo kọ́ no. Experience ìfẹ́ ni mo fi gbé mọ́tò yẹn ó dẹ̀ ṣiṣẹ́. Òní tí mo tún wá sọ pé ó máa ṣe slow ṣe ni mọ́tò yẹn tó ń bẹ́ kọjá normal. Yẹn náà ń pè ní ìfẹ́. Yóò pé ìfẹ́ àwọn méjèèjì ó tún ń sáré. That's nice. Àbúrò ẹ̀ tí lọ ń bẹ lánàá yẹn gan. Máa yí ni mo fi ṣe òun asma mẹ́jọ sí méjì ló gbà lọ́wọ́ gbàjú. Wọ́n tún tẹ́ lọ́n tọ́lá yẹn. Wọ́n á Afolabi. Orí ẹ̀ péré bìbí. Tell me my love, no problem. O rò pé mo ti fall in love. Ìfẹ́ tí ẹ tún kéré sí tèmi. Ìfẹ́ ń kọ́ mi lóyè. Kò dé máa wá wo èmi ṣì single. Mi ì dẹ̀ lẹ́nì kankan. Èmi àti boyfriend mi ṣe break up nígbà bíi 2 weeks ago. Ni wọ́n ṣe strolling wọ́n live mi sìn. But to your own side, I don't know. Dúró mọ̀ pé obìnrin afẹ́ tó 20 lọ́wọ́ ẹ̀. Kí ni
mo kàn fojú jẹkun ní mi ìlè pẹ́ràn jẹ mi ìfi bẹ́ẹ̀ lórí obìnrin ìbí kan ṣe ó yẹ ẹ́ sìn àmọ́ mo wá ní ẹyọ kan ṣùgbọ́n ìgbà tèmi náà ti wá pàdé ẹ̀ àní ìgbà tí mo rí ṣe olójú ọkùnrin ó ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ohun ẹjọ́ ohun gòrílà ó ń rí mi lára. ó kẹ́tẹ̀ ó fi hàn wípé ìfẹ́ mi àti ọ̀hún lọ́lọ́run ti kọ́ wa ọlọ́run ló ṣe ètò wíwà àtìyẹn ṣe pínyà red card lọ́lọ́run fi sí mi lọ́wọ́ kí n fún bẹ́ẹ̀ yẹn ló lé ìmọ̀ mo ṣe yẹ gbàgbé ẹ̀. ìgbà ọlá máa ṣe mọ̀ mi mọ̀ ẹ báyìí má bínú pọ̀ sáré yá. ó yá sórí bó ṣe ní ká ṣe mọ̀ mi mọ̀ ẹ ó tẹ́ mi lọ́rùn ká ṣe láàárọ̀ ọ̀la kí ló lè ń bẹ̀ kí ká kàn ra nǹkan pẹ́pẹ́pẹ́ màámi gan ti ń dúró kí n mú ìyàwó wá tó bá lọ́la láago méje lóru ni màámi á ṣe á pè mí ká ṣe láàárọ̀ ọ̀la. tó bá jẹ́ pé èmi ni wọ́n ni ọjà tí mo fẹ́ kówó lé lórí màá yẹ̀ wò. ọlọ́dún mi ó ní ìbejì dáàdì mi ni mo rí lọ́dọ̀ bá rí ìkọ́lé ní báyìí lọ́ọ̀kì akọ̀já gbé báyìí dáàdì mi ọjọ́ yẹn náà dáàdì mi máa tọrọ. ibi tá a wà yìí náà ṣùgbọ́n kẹ̀kẹ́ wọ́n ní ìlú ìfọ̀pá ìṣòro. hello. sorry. ẹ jẹ́ ká ṣe nǹkan ní ṣe. àgọ́ nígbàlè. èmi ò bóyá ká transfer because ìyẹn máa fẹ́ wà easy. owó ẹ̀jẹ̀ owó gbóná ẹ̀yìn fi ń ṣàràrìndì títorí àti ìlà ojú àánú ayé ti fọ́ tí ká ló dá sílẹ̀ ara ayé kì í sára torí owó àpè ayé wọn. àwọn kásítà ni tó wà nílẹ̀ ó máa kárí wọn àbí. ok àbí ayé tí wà làwọn ń jẹ àdèjà yá láyé ẹgbẹ́ abẹ́rẹ́ tó forí la òbí. gẹ́gẹ́ bí wàá sì mọ̀ pé àwa bá Mr. Ọláìgbádé sílé lónìí tí wọ́n fẹ́ máa try láti sọ fún wa pé nǹkan tó wà lórí tébù yìí refreshment lélẹ́yìn ni àbí kíni. kíni wo a sì máa ṣe big time man ilé kékeré ni gbà bẹ́ẹ̀. He's talking. He's talking. That's my girl. ó yé mi àwọn gan ajá ju gbogbo lẹ́gùn yẹn lọ torí mo ní bẹ́ẹ̀ ṣe ń jù síra yín ṣùgbọ́n àwọn ò ní gbà fún yín àní dájọ́ sí i a fẹ́ mọ ọjọ́ tí a fẹ́ sí ilé yìí nísinsìnyí bá ṣe ń sọ̀rọ̀ yìí. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni
wo tẹ̀lé mi lọ. ẹ fẹ́ lọ sí meeting lórí wa. I'm available anytime because irú fàájì yìí ọmọ mo lè mí ìsìn. ẹrù wà ńlẹ̀ ẹrù tó dẹ̀ wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìyàgbàna tó fẹ́ wọbẹ̀ kò ń ṣe generation yìí rárá. Really? Yeah, you are welcome. a sọ pé sọ bẹ́ẹ̀. No problem. ẹ̀yin guys ẹgbẹ́ ni wà ní. ẹ ṣe fàájì mẹ́rin. sàkó alẹ́ níjọ́ àbí. ẹjọ́ àrùn ṣe bẹ̀rẹ̀ ìgbàlú lẹ́rí etí. ṣé o sì jókòó. ọ̀rẹ́ ẹ̀ tẹ̀jọ́ wá yẹn. èwo. tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yẹn. ẹ wo nógo ìrà níbẹ̀ yẹn rárá àti ara ni. mo ti mọ nǹkan tó ń rò ṣé mo kí tí n bá máa ṣe gá ó máa rìn jìnnà òkè rírírírí sórí tó wà ń bẹ ni pé èmi gan ti ń rò láti ibi jọ mélòó kan ṣó mọ̀ pé àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí ọmọ tí mo wá rí ohun mi mo kàn fẹ́ kó wà nílé kó máa ríyàn mọ́ mi ìyẹn ni. Mr. Láìgbàdé ẹ̀ẹ́dẹ̀ mọ nǹkan tó wà ń di ẹ o. kò sí problem mo ti mọ òfin tó dè wá. Anyway mo gbọ́ yín mo dé gbà àmọ́. ṣùgbọ́n kí ni o látẹnumọ́ ọ̀rọ̀ jù wòmí ṣe báyìí. Mr. Láìgbàdé ẹ̀jẹ̀ mi lélẹ́yìí ni mo fi ń sọ bẹ́ẹ̀ àbúrò mi gangan mọ̀ já mi òun lélẹ́yìí. ó di ọmọ ló jẹ fún ara wọn. mo mọ̀ fọkànbalẹ̀ sórí pé tíyàn bá tiẹ̀ níyàwó ńlé báyìí ṣùgbọ́n bá ṣeré ò ní tú ìyẹn ni. àmọ́ ẹ̀ ní. sí tó jọ. promise. kò tí mọ tó máa ṣẹlẹ̀. Okay. gbogbo ohun tó ń dán láyé òun mà kọ́ ní wúrà o òun kọ́ ní fàdákà o ẹ̀yin èèyàn ẹ gbọ́ sétí ẹ máa fura o ìrọ̀lẹ́ ayé là wà o ìgbẹ̀yìn ayé ti dé. wà owó ẹ̀jẹ̀ kí ló bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri. owó gbóná lẹ́yìn fi ń ṣararin. fúnkì tó pure lẹ́gbàá lálejò ládùúgbò ìwẹ́rẹ́ yìí o. ojú àánú ayé ti fọ́. Friend mi, what's up? Kini. Àbí Fúnkẹ́ kọ́ ni mò ń wò yìí. Èmi náà ni ọ̀n nífẹ̀ẹ́ lómi ṣe mí. Kí ni nǹkan tó ń wò? Ibo ló ń lọ? Kí ló ṣẹlẹ̀? Má lọ síbẹ̀, má lọ. Tètè padà báyìí, padà. Báwo ló ṣe ń ṣe báyìí? Ó dẹ̀ mọ̀ pé àwọn ará àdúgbò yìí wọ́n ló káàdì ẹ̀ ó fẹ́ kó lọ máa pariwo kán jáde bí ká ní pé wọ́n ń gbòòrò lọ́sàn. Àbí Fúnkẹ́ ọmọ lọ́sàn ni mò ń wò yìí. dá padà níbo ló ti rí Fúnkẹ́ ọmọ lọ́sàn. èmi funky tó pure funky fúnra mi má jẹ́ kó yà ẹ́ lẹ́nu sórí gbogbo nǹkan tó ń wò yìí àti ìbẹ̀rẹ̀ múvì rárá sórí nígbà tí gbogbo ayé èdè mo wá ò pé kí n wá pè ẹ́ as my childhood friend. ṣé o níbi kankan tó ń lọ. Kò síbi tí mò ń lọ èmi nìkan gan ni mo wà nílé wo I'm ready to follow you to anywhere. ṣé o ready láti jayé foreign. máa já ní foreign. máa já mo ready àti já. gbà báyìí. Ògbóni Ògbóni ẹ̀rù ń bà mí o omi inú ń kọ mí nítorí. mo mà ní question kan tí mo fẹ́ béèrè. of course o lè béèrè ní question lọ́wọ́ mi náà. kí ni àwọn àdúrà tóbìnrin máa ń gbà nílé ọkọ. kò lè ìfọkànbalẹ̀ owó ná lásìkò tó bá wùn ọkùnrin dẹ̀ máa ṣojúṣe ẹ̀ déédéé. ibi tí mò ń lọ nìyẹn kí ni mo ṣe fún ẹ lọ́wọ́ ọkùnrin kí ni mo ṣe fún ẹ.
àkójọ ń sùn látọjọ́ yìí ni a lè bára wa ṣeré kí ni mo ṣe fún ẹ màmá fara nù ẹ màmá má tì mí sẹ́gbẹ̀ẹ́ wá má tì mí sẹ́gbẹ̀ẹ́ kí ló dé. mi mọ̀ pé yẹn ni ṣé bẹ́ẹ̀ mi ni mo rí ẹ tí mo lóhùn mi tí mo ní mo fẹ́ fẹ́ ẹ ó dẹ̀ ṣe é fi yan gàn láwùjọ. tó dẹ̀ mọ̀ pé torí títí tiẹ̀ ni mo ṣe drop gbogbo àwọn ọkùnrin tí mo fẹ́ sí wọ nìkan iṣẹ́ nǹkan tó sẹ́ pé máa ṣe fún mi nìyí ó sẹ́ pé máa fìyà jẹ mí ó sẹ́ pé máa fìyà jẹ mí o ìyá lílé yìí o kò dẹ̀ dá o kò dá o. mo fẹ́ tẹ̀lé ìlànà mi ì dẹ̀ fẹ́ tàpá sí ìpinnu mi ṣó o rí jẹ́ kí n sọ fún ẹ lẹ́yìn tá a bá ti ṣègbéyàwó ìbàjẹ́ léni ló fẹ́ ká ṣe ni ó ti yá. wo jẹ́ ká fọwọ́ bíbélì lẹ́nu ìsìnyí o iṣẹ́ ọ̀rọ̀ bíbélì ló bá wa báyìí o èyí yìí tí ẹ fẹ́ ẹyọkan yìí fi tọ́ mi lẹ́nu o àtẹ ẹyọkan yìí àwa lè lọ sọ́dọ̀ àwọn ọmọ sí a lè lọ sọ́dọ̀ àwọn ọmọ sí o èmi ìní o kò ní dọ̀là o èmi ìní o èmi gbá o èmi ìní o èmi ìní mo ṣe. sí problem. Don't worry. That's okay. Ẹ kú jókòó. Ẹ ṣé. Honey? Oh, thank you, darling. Ǹjẹ́ o tiẹ̀ gbúrò Lámilékan? Ó wà lọ́hùn. Ó ní kí n tiẹ̀ máa kí ó sì ẹ̀ sọ nínú òun ìpẹ́jì. Oh, that's good. That's lovely. Èmi náà fi fóònù mọ́nítọ̀ ẹ̀ lọ́wọ́n ajá gbúrò ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Okay, Péjú ni ìyàwó mi. Péjú, ìyá Lékan nìyẹn. Really? Yes, that's right. Ọ̀rẹ́ ẹ̀ nìyẹn, Bímpé. Ẹ pẹ̀lẹ́ madam. Ṣọ́ wa òkè. Ẹ dẹ̀ kú tọ́jú wa. Ọlọ́run ló ní ìtọ́jú. Àbí mà? Bẹ́ẹ̀ni. Kí ni check tí wọ́n ní kó bá ń prepare yẹn kọ́? Check. Èwo nù ẹ̀? Ṣé títí 5 million or 2.5? No, ti Mrs. Ọláìgbàdé yẹn. That is 1 million naira, right? That's right, that one. Okay. Ẹ wo, ẹ má bínú. Gbogbo ìgbà tẹ́ ń wá mi yẹn ni sí nílé. A wà ní UK, a lọ fún holiday. So bàtà tó fẹ́ máa bọ̀ Nàìjíríà ló ní ó fẹ́ ṣe birthday pé a tún lọ sí America lọ ṣe shopping. A tún lọ Disney World from Florida to Chicago to New York. Tún yọ tó lóun fẹ́ lọ sí Hawaii. Wàhálẹ̀ yìí obìnrin pọ̀. Àdẹ̀rà tán lóun ti wà satisfied ó tún nù náwọn goal kan tó fẹ́ rà ń dùbà bẹ̀ tún gbà bẹ̀ lọ ká tó máa bọ̀ Nàìjíríà. So nǹkan tó fà á nìyẹn tí ò jẹ́ kẹ́ ẹ bá mi ẹ má bínú. So gbogbo àwọn ṣó ti rí? Okay, that's right. Check náà ni. That's correct. Wo gbà máa bínú kó kéré o. Bá mi manage, you know. Ẹ ṣé mo rí. Bá manage. Next time, bá tó padà wá, èmi àtúntì wà nílẹ̀. Trust you. Má bínú. Ibo lẹ ń lọ, ibo lẹ ti ń bọ̀. Jẹ́ ká fi yẹn lẹ̀. Tí gbogbo ẹ̀kọ́ ń jà tó ń jà ọmọ ọ̀dọ̀. Kí ló ń jà wèrè? Ọ̀rẹ́ mi wo rẹ̀ náà wo láti etí wo nǹkan tó wà sí ti désàlẹ̀ wo bó ṣe kún kọ́ ló ń jẹ́ ká tó àdúrà tá à ń gbà nìyẹn. Ètò ń ṣe fún mi yóò dáa ètò ń ṣe yóò dáa a ní kó fi ọ̀nà mi fọ́nà mi. Fi yẹn lẹ̀ ṣé ló gbé tó wé kìrẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ o ṣé kí n ṣàṣírí ẹ̀ fún ẹ ọ̀la pẹ̀lú àtìlẹ́yìn àwọn èèyàn tí Ọlọ́run rán. Ọ̀rẹ́ má jẹ́ kí n gbàgbé ọ̀rọ̀ tó gbé mi wá síbí báyìí.
ṣé bí wọ́n ti honourable Ṣọfọláhàn náà tá pàdé ní 3 days ago. mo ti rántí kí ló ṣe wọ́n. o believe pé àti jẹta tó ti rí ẹ báyìí náà ti jẹ́ kí n gbádùn olóyè dàgbọ́ eré ìtẹ̀ ni wọ́n kọ́ pé àwàdé pọ̀ èmi ò ṣòro àwàdà o serious gidi gan. àwàdé pọ̀ jù báwo ló ṣe máa sọ pé olórí bò wá mi ọwọ́ ẹ̀ la dàgbà sí o mọ gbogbo ìgbà yẹn tá máa wọ pant kiri àdúgbò. wọ́n ní tó bá fi lè bá wọn sọ̀rọ̀ kò kàn bá wọn sọ lórí fóònù lásán àwọn máa fún ní 500,000 naira. ibi tí mi ò fẹ́ gbọ́n ló lọ yẹn 500,000 àṣé o fẹ́ tà mí ló fẹ́ ta ọ̀rẹ́ ẹ̀. ọ̀rẹ́ mi máa tà ẹ̀. and if tó bá fẹ́ tà mí ṣé pẹ̀lú 500,000 naira ló fẹ́ tà mí. máa tẹ̀ pẹ̀lú 500,000 àjọ ṣí ẹ̀ wé yẹn máa tà ẹ̀ jẹ́ ń ta ẹ̀. excuse me owó yẹn lè jọ̀wọ́ lójú kò jọ èmi lójú in fact nínú ilé tó bá fẹ́ right away mo lè kó fún ẹ but like you said máa fi hàn ẹ kó dẹ̀ jẹ́ kó mọ̀ pé ìwọ ni mo fẹ́ fi hàn kò sí ọkàn mi mo kàn fẹ́ ṣe fún ẹ ni but mo fẹ́ kí nǹkan wọn clear sẹ́yìn méjèèjì mi ò lọ́kọ o mi ò fẹ́ ọkọ màá bá sọ̀rọ̀ ní no string attached but má ti torí pé bí a torí chicken change kò yẹ card change tó fẹ́ fún ẹ wọn ló fẹ́ jẹ́ kí n ṣe. ìwọ ló mọ̀ o ṣe wọn níbi tí wọ́n ṣáà tó bá ti sọ pé yes kí n pe àwọn so let me call him. hold on so confirm it. hold on kò sí bí ọ̀rẹ́ ọ̀rọ̀ wíwọ́n sọ 500,000 kò ṣe ọmọdé owó. ó mọ̀ kó tó bá sọ fún send account number ẹ tó bá ti pè tán sí send account number ẹ. Hey, Afunky baby. Kí ló ṣẹlẹ̀? Oh my God, o rántí mi lẹ́nu. Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo wà o. So, hold on Fúnkẹ́ bá sọ. Hello. Èmi náà ti múra ẹ sílẹ̀. So, ńbo ni a ti máa pàdé yẹn? Ẹ̀yin obìnrin ṣá. Anyway, I'm glad that we are together at last. But tí ẹ dúró mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ. Kí ló dé tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ nígbà tí mo rán ìbùkún sí ẹ pé mo fẹ́ rí ẹ? Why tó ṣe ń turn ẹ down tó ń turn me down tó ń ṣakọ? Honourable, ẹ̀gbọ́n nǹkan tí ẹ sọ ṣé kò tó kí n sá? Ẹ̀yin tó jẹ́ pé ọwọ́ yín la dàgbà sí ládùúgbò. Etí wo ló tún fẹ́ báyàn gbọ́ pé ẹ̀yin gan náà lẹ tó wá ń léèyàn kiri? Wọ́n máa take èèyàn ní time náà láti rò dáadáa. O gbàgbé yẹn nǹkan téèyàn bá ti like èèyàn ti like ẹ nìyẹn. Ṣebí mo rí ẹ tí mo dẹ̀ fẹ́ràn ẹ o ní ìdá ti ṣàkóná o jẹ́ ń sọ fún ẹ mi ò fẹ́ kàn lo ẹ kí n dà ẹ́ nù. Yeah, I want us to be close and be friends together. How am I supposed to know that? Oh well, that's what I'm saying now. It's a promise. Okay. Tó bá rí bẹ́ẹ̀, mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi. Mo ń gbọ́. Mo fẹ́ kó jẹ́ secret láàrin èmi àti ẹ. I mean the relationship. Kí ló dé? Fine. Obì tó bá fara pamọ́ ló ń gbó. Èyí tí kò bá fara pamọ́, wọ́n á kọ́jú ká láìpẹ́ ọjọ́. Tó bá lọ di nǹkan tí gbogbo èèyàn bá mọ̀, tí ìyàwó ẹ bá gbọ́, ó lè lọ di nuisance àdúgbò. Kọ́rọ̀ ẹ spread káàkiri. Relationship yẹn á kọ̀ lọ just like that. Even mi ò fẹ́ kí Bùkún gbọ́ pé èmi àti ẹjọ́ wà ní nǹkan kan. That's okay. Láàárín èmi àti ìyàwó mi a lè fi bò. Bọ́ kí ló dé tó fẹ́ fi ara pamọ́ fún ọ̀rẹ́ ẹ̀? Kí ló àǹfààní wo ni ẹ fẹ́ ṣe fún ẹ? Well, okay, that's okay. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn, then èmi pàápàá máa bá ẹ fẹ́ bẹ́ẹ̀.
My honorable. Funky baby. Ọmọ pupa rodorodo. Níbo lẹ wá sọ fún ìyàwó ìpè lọ báyìí? Bàbá ń pa yẹn. Kí ló kàn ẹ́ nípa tìyàwó? Ibi tó bá wù mí mo lè wá. Dúdúmọ́ làwa honorable ń ṣe meeting, wọ́n dẹ̀ mọ̀. Òyìn ẹ̀jẹ̀ ti di bárakú náà so kò kí ń bọ́dà. Kí ló kàn ẹ́? Kí ló kàn ọ́ pa ẹ́? Ìbùkún ló ń pè yìí o. Jọ hold on, má sọ kankan. Hello Ìbùkún. Báwo ni? Má bínú. O lè bá mi lé. Dè máa wò ó. Èmi àti Ṣífọlá Ìgbádé la jọ lọ sí Àbújá. Wo aṣọ tí mo wọ̀ jáde gan ló ṣì wà lọ́rùn mi up to now. O lè believe ẹ̀. Àwọn àtàwọn òyìnbó wọn ni wọ́n kò dédé kó gàràgàrà dé pa àwọn ní meeting kan. Ó dẹ̀ mọ̀ wọ́n. Má bínú. Ṣòrí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ aṣọ kan ló wà lọ́rùn mi. Wọ́n ṣe sọ fún mi pé tó bá dàárọ̀ la àwọn máa lọ ṣe shopping fún mi and all that. Tí n bá ti dé lọ́la má wọrí máa yọjú sí ẹ. Èmi ò máa rí wèrè o. Mo sọ fún ẹ pé kò sínú àwọn set mi. Mo sọ fún ẹ pé mi like ẹ. Kò sórí ẹ̀ ń bẹ rárá. A fún ẹ má wọrí. Okay, mo nǹkan tí màá ṣe. Má bẹ́ẹ̀ pull legs ẹ. A fún ẹ lówó yẹn. But èmi ò ní nǹkan kan fi ṣe. Mo kàn fẹ́ kó mọ̀ ni. No, it's not my taste. Okay. Don't mention. Bye. Ó ti burú jù. Ó dẹ̀ believe ẹ. Ó believe. Honorable wa. Fọ́mọ ẹ lówó ẹ o. Tó bá fún lówó ẹ, ó máa dùn gan o. No, ṣe problem. You have to fulfill your promise. Tó bá di weekend, by arrange it by weekend. Rán mi létí ẹ. Ọmọ ìbùkún yẹn lélẹ́yìn tó ní sá. Kí ló ń wá? Sọ pé mi sí mi. Hello? Báwo ni? Hold on a second. Kí ni kí n sọ fún? Báwo ni? Mo wà ní meeting kan mo sáré jáde ni. So that màá lè ráyè báyìí sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? Níbo ló wà? Ọmọ Fúnkẹ́ mi ò rí o, kò gbádùn ó kàn toss me up and down, ó ń yọ bọ́rọ̀ parọ́ kàn. Bóyá ó tẹ̀ máa arrange ọmọ mi fún mi, I tell you. Má worry tí n bá dé Friday ni máa dé, tí n bá dé máa arrange fún ẹ. Kò sí problem. Okay, alright, má worry. Ọ̀rẹ́ ilé o, ṣé ó ń mọ́nítọ̀ àwọn méjèèjì ni? Máma dá lóhùn. Ṣé mi sọ fún ẹ? Mo sọ fún ẹ pé èèyàn ṣe trust. Idiot ẹ, nǹkan tó fẹ́ jẹ ni òjò gbọ̀n. But ṣé kìí ṣe pé ó mọ̀ pa wà ń bá yá? No story. Funky baby. Stop. O ti burú jù. Bó ṣe wà kí n máa kó ẹ̀jẹ̀ ní gbogbo ara mi ti jìn kan. Honorable. Honorable. Olè alátẹnujẹ lójú kòkòrò. Anyway, nǹkan tó mọ̀ jẹ́ lóyún ẹ̀. Good luck. Yes. Ògbóni, Ògbóni, Ògbóni. Ṣé ọmọkùnrin yóò lè máa bí báyìí? Àtàrọ̀ mo ti ń pe aago, àtàrọ̀ mo ti ń tàyè aago ẹ̀ kò lọ.
ṣé kò ní pa mí báyìí kò dé rí irú rìn báyìí àtàárọ̀ ó ti jáde látago 4 aago 12 rẹ̀ kò tí ì wọlé. ẹ ṣe sùúrù ẹ má fi wáyé hypertension o ó possible pé kẹ́ gbàgbé bí wọ́n ti sọ fún yín pé àwọn ní meeting pẹ̀lú àwọn honourables ẹgbẹ́ wọn. òun rí irú rìn báyìí tó bá máa jáde wọ́n máa ti sọ fún mi fáwọn lọ́ọ́bì kan máa sọ pé gbà báyìí làwọn olè gbà wo làwọn máa dé wọn ò rí irú rìn báyìí bí wàhálà wo lélẹ̀ báyìí gbogbo aago wọn mò ń pè wọn gbé aago wọn rè wọn gbé. ibo lẹ ti ń bọ̀ ṣe fẹ́ fún mi lápá tẹ́ńṣọ̀n ni Daddy Junior talk to me now where are you coming from bó lẹ ti ń bọ̀ ṣe bẹ́ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ ó ní sọ̀rọ̀ now please talk to me ibo lẹ ti ń bọ̀ látàárọ̀ ẹ ti kúrò ní látago 4 ẹ wo time tẹ́ ń bọ̀ lẹ́ ń bọ̀ ní 12 o'clock ṣe fẹ́ fún mi lápá tẹ́ńṣọ̀n ni ẹ sọ̀rọ̀ now please talk to me kí ló ń ṣe ọmọkùnrin yìí Daddy Junior ṣé kò sí. máa gbà báwo ló ṣe ká mo ti bá wọn sọ̀rọ̀ dàbí lọ. ẹ má pariwo mọ́ wọn ṣe sùn. Daddy Junior. ìgbẹ̀yìn ló máa ṣe kókó mo wí ó ní àtọ̀rọ̀rọ̀ ìkọ̀kọ̀ ní gbangba ló wà ní kedere ló hàn gbangba níwájú Ọlọ́run ní ó dáa kílẹ̀ òrò kílẹ̀ ó tẹ̀sán ní lọ́jọ́ tẹ́ bá káyé kò dìgbà ó ṣe ní àní kílẹ̀ òrò náà kílẹ̀ ó tẹ̀sán ní nígbà tẹ́ bá padà níwájú Ọlọ́run ní Ògbóni Ògbóni Ògbóni. Daddy Junior mo gbé yé ọmọdé sáré owó àgbà ń sá. ẹ̀lẹ́ káàbọ̀ ní bàbá ẹ̀ ṣé àárẹ̀ di tù mí báyìí gbogbo mo Ọlámilékan mo ti mí ìṣe ọjọ́ ló máa dé Ọlámilékan ti dé báyìí ṣọkàn yín ti balẹ̀. ọkàn mi balẹ̀ bí ò tiẹ̀ mú nǹkan kan á fún mi tèmi tọ́ pé ó jọ pẹ́ lò ọkàn mi balẹ̀ tí mo rọ́mọ mi láyọ̀ àti àlàáfíà ti mí ìṣe gan-an ṣe nínú mi ń dùn ṣe ló ń pa mí bí ọtí láti ìjẹta yẹn tó ti dé. wọ́n pa ibi ọtí torí ẹ̀yin gan pa mí bí champagne. That's my boy. Thank you so much ma. jọ nítorí Ọlọ́run mo máa bẹ̀ lẹ́bẹ̀ẹ́ kù bá mi máa ṣọ́ tẹ bá ń jáde ẹ mọ bí tẹ máa rìn sí ṣàánú mi o ojú mi jojú ẹ báyìí tẹ bá dẹ̀ ti jáde tí 6:30 bá ti lù bá mi máa fà bọ̀ nílé padà. Oh goodness. Mọ́mí ẹ̀dẹ̀ embarrass mi gan ṣá. Ṣé ọlá lẹ fẹ́ kó máa mú mi rìn káàkiri abẹ́ ti gbàgbé kó tó di pé mo kúrò Nàìjíríà bọ́dúnwó náà ni mo yìí kúrò. Ẹ mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò sí anywhere tí club wà ní Èkó yìí tí mi mọ̀ bẹ́ẹ̀. Kò síbi tó ti ń ṣe fàájì tèmi ò mọ̀ bẹ́ẹ̀. Ẹ béèrè lọ́wọ́ òun gangan fúnra rẹ̀ àwa la máa mú òun jáde. Bébì làwọn nígbà tá a bá ń jáde. You know that. No. ṣorí bó ṣe fi Nàìjíríà kọ́ ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí. bó o gbọ́ bó kò sí wàá gbára mu bó o gbára mu wàá gbọ́ bọ́ǹbù bó o gbọ́ yẹn wàá gbọ́ wàá mọ ọba yìnbọn o lè kàn máa káàkiri bí ọmọ ajá jọ nítorí Ọlọ́run kọ́ mi. ẹ wo ẹ fi yẹn lẹ kẹ́lẹ̀ gẹ́ẹ̀tì kan tí mò ń sọ ṣe mọ̀ pé nígbà tí mo dé níjẹta mo bí yín gbà tó di alẹ́ mo bí léèrè pé ṣé ìyá kọjú tó ń ta oúnjẹ ṣó ìwà bẹ́ẹ̀ ẹ dá mi lóhùn. ìyá kọjú yẹn ló mú mi rántí ṣé ti gba nọ́mbà yẹn lọ́wọ́ dáàdi nítorí mo ṣe ń lọ yín sí kí n kàn ti ẹ̀yà kí n kàn kí wọ́n ní and that is all kí n kàn kí wọ́n lásán kí n dẹ̀ kúrò ń bẹ̀. ṣorí ọ̀rọ̀ bàbá ẹ̀yìn ká fi sẹ́nu ká dákẹ́ ni mo kọ́kọ́ fi lé ẹ̀ wẹ́lọ̀ kí n tó rí ibi rí lé ẹ̀ nígbà tí màá tún dọ̀dọ̀ ẹ̀ mo pààrà ń bẹ̀ tó ẹ̀mẹjọ kí n tó rí sójú ṣó mọ̀ pé wọ́n dẹ̀ ti ní chẹ́ńjì rẹpẹtẹ kan lọ́wọ́ nígbà tí mo parapara ṣàǹgbà tó yá mo rí nígbà tí n dẹ̀ rí mo ní fún mi ní nọ́mbà ọmọ ẹ̀ ń pè tó bá ti pè á lóun fẹ́ nọ́mbà ẹ̀ kìnnìkan ní you are free to come to this house and when my son is back you can bring him pé òun ò ní fún mi nọ́mbà ṣé ó dẹ̀ mọ̀ ó ti fẹ́ yàwó mi ṣe nìyẹn dúró síbi iṣan ọrùn ẹ̀ báyìí gbogbo bí ṣe ń bá sọ̀rọ̀ kò kúrò ń bẹ̀ àbẹ́ ẹ̀ wọ́n ti sọ di lucozade o. So daddy ti marry. Ó mà. Gosh.
Ọlá kí ló ń ṣe? À ń sọ̀rọ̀ tó ò dẹ̀ ń tẹ́wọ́. Ọ̀rọ̀ àwọn parents mi ni wọ́n ń sọ náà, ó dẹ̀ ń tẹ́wọ́. Kí ni ìtumọ̀ yẹn? Mo dé láti Amẹ́ríkà, mọ́mì mi tán jọ wà ní Nàìjíríà, wọn ò ní nọ́mbà dádì mi, ò ń tẹ́wọ́. Kò síbi tí mo fẹ́ wá wọn sí, ò ń tẹ́wọ́. Ó dá má bínú, sorry ya, má bínú. Forget. Gosh. Mọ́mì, ẹ wo, bí a tó bá dò láti bá jáde lọ máa mọ mo ṣe fẹ́ get wọn. Àtẹ̀wọ̀ ayé jà lọ. Péjú dúró náà, ṣé o rò pé nǹkan tá a fẹ́ ṣe o rò pé kò dangerous ṣá? Ìyá tí babaláyé bá lọ dé nǹkan. Babaláyé ọkọ mi ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Ọkọ mi inú ilé mi mo wà yìí, wo gbogbo inú ilé yìí èmi ni mo ní. Moreover ọkọ mi tó ń sọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀ yìí ó ti travel in the next 2 weeks kò tí ì lè dé. Tó bá dẹ̀ tún fẹ́ dé èmi ló máa pè tí màá lọ gbé ní airport. So fọkàn ara ẹ̀ balẹ̀ ṣó ti bọ́. No problem. Ibo ni bedroom yìí wà? Bedroom. Ṣe ní sùúrù náà, mo fẹ́ yó. Kí ló fẹ́? Ṣé rice ló fẹ́? Kí ló fẹ́? No, a ní ọtí. Ọtí? Mo ń bọ̀. A lè bu ẹ jìgìjìgì. Ṣé lè tó àbí kí n gbé mi wá sí? Èwo ló fẹ́? Kí ló dé? Take it easy. No, that's all right. You can go. Gentleman. All right. You can go. That's all right. I'm so sorry, please. I'm very sorry, please. Ìjọ, kéde máa wo gbogbo yóò máa dúgbò mi ni. Ó ti máa ń pè mí látọjọ́ pé òun fẹ́ wá mọ́lé mi. Èmi ó kò pè mí lẹ́ni ni. Ìpè òun fẹ́ wá, mo dẹ̀ ní kó máa bọ̀. Mi tiẹ̀ mọ̀ bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀. Mi mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Kì í ṣàṣẹ bí iṣẹ́ ìṣú ni. Because èmi àti ẹ̀ àfẹ́ra rí, àní nǹkan pọ̀ rí. Kó tó di pé àwọn bàbá wa ní ìṣẹ́ṣọ́ tẹ bọ́ wa yẹn. Please, I'm so sorry, please. Àti iṣẹ́ ìṣù àti ìdí èmi ni mo fọwọ́ ara mi fà. Ìwọ náà wò láti jọ ìṣó make sense. Téèyàn ti bóbìnrin sílé kó má fọwọ́ kàn. Àwọn ọkùnrin a máa ń ṣe bí ọmọdé ńgbà míì. I'm sorry, please. Irọ́ kò need because ṣé orí jẹ́ kí n sọ fún ẹ. Àwọn ọkùnrin ńgbà míì a máa ń fọwọ́ ara wa ṣe ra wa tọwọ́ wa la máa fi ti obìnrin jáde. Orí pé díẹ̀ ló kí n fọwọ́ ara mi ṣe ra mi báyìí. Wò ó jọ má bínú èmi ló yẹ kí n bẹ́ẹ̀. So that's all right. Come to daddy. Má bọ̀. Ẹni ilé ní la máa ṣe. Wò ó ṣorí gbogbo wedding ò ṣe wedding yìí. Níjọ́ tó bá ń wà la máa mú dé. Ṣebí ká ti fáyà ni. Ẹ máa bọ̀. Come on. Ẹ ṣú. Yes. Come here. I'm sorry. Tẹ̀ fi gbogbo rẹ̀ mìíràn sílẹ̀. I'm so sorry. Ó ga o, ẹ wò ìwọ
tí mo ní pé kí n gbé ẹ sílé kó máa bá mi náwó mi kó lè jogún mi. Well, gbogbo àṣemáṣe tó ṣe o ti ṣe náà nìyẹn o, tí n bá sọ ẹ́ dowó kò léèwọ̀. Eléyìí á jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá ti ní àdéhùn pẹ̀lú èèyàn, ìdá ọkùnrin ni àbí obìnrin àbí ẹnikẹ́ni kí ẹ máa dúró lórí àdéhùn. Ìrìnsẹ̀ ọwọ́ ẹ̀ nìyẹn o. Owó rèé. Ohun tó ń dán láyé, òun máa kọ́ ní ìwúrà, òun kọ́ ní fàdákà, èèyàn ẹgbọ́n sétí, ẹ máa fura o, ìrọ̀lẹ́ ayé la wà. Báwo ló ṣe ṣẹlẹ̀ lọ? Kò yé mi o, ìgbà tí mo tó délé honorable ni mo tó believe nǹkan tó ṣẹlẹ̀. Honorable, ikú tẹ ikú yóò dá o. Ó rí pé èèyàn burúkú ni ẹ, ikú tọ́lọ́rẹ́bù kú ò dáa, ṣé èmi ni kí n wá kú ni? Ṣé èmi ni kí n kú? Ìwọ ló dẹ̀ introduce ẹ̀ sí mi, ìwọ mọ̀ pé Ọlọ́run ló yọ mí, ẹni tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe according to nǹkan tó sọ tó dẹ̀ wọnú ilé ẹ̀ tó dẹ̀ kú. Ṣé ìwọ mọ̀ pé ritualist làwọn people yẹn? Ọlọ́run ló yọ mí because mo are very sure pé kó má lọ jẹ́ pé ó fẹ́ lò mí, irú ikú tó kú yẹn bóyá irú èmi nìbá kú. Ọlọ́run ò ní jẹ́, Ọlọ́run ò ní jẹ́, ó wá sọ pé kú burúkú ló kú. Ó dá bó ṣe kú yẹn náà, ó dá náà, tó bá lọ jẹ́ pé lọ fìyàn bọ rí ńkọ́. Naira. Wá ṣé kìí pé nǹkan kan mi wà lọ́rọ̀ wà tiẹ̀ lórí 500,000 naira yìí? Ṣé o fẹ́ lọ wú òkú ẹ̀ ni? Àti pé wò ó torí Ọlọ́run a lè jọ ṣe kékeré, èmi ò fẹ́ bá àwọn oníyàrìn àwọn elébi, ó dẹ̀ ń ṣe bí ebi nà, ó dẹ̀ ń ṣe bí oníyà, èlò ní 500,000 naira, chicken change. Chicken fail ó dẹ̀ ń pa 500,000 naira. Máa wù ẹ́, ara nǹkan tá à ń sọ nìyẹn. Test kékeré ni mo fẹ́ ló dẹ̀ fail. Ó fail! Yes, ó fail láyé o tún fail lọ́run torí pé mo kàn sí wù ẹ́ ni mò ń wo ibi tó fẹ́ bá dé. Ìwọ look at you, ọmọ tí ò tó ẹ, ọmọ kékeré tó kéré pátápátá, girlfriend Wálé, oníwálé fìbínú ju kọ́kọ́ Range Rover lò nígbà. Ìgbà wo ni Wálé pàdé ẹ̀ kò tí ì tọ́sẹ̀ kan. Wálé pè déńdé ní nílàró, ó pè bá within 2 hours déńdé gbé jíìpù dé, ó fi ìbínú ju kọ́kọ́rọ́ lù láyà ni. Ẹnu ọmọ ẹgbẹ́ ta Range na pure tí a lè dà ọ́nà òbíṣẹ́ kìíní o, wọ́n ní bẹ́ẹ̀ ìbínú ju kọ́kọ́rọ́ lù láyà. Ọmọ ẹgbẹ́ maintain káti máa sọ pé ìwọ tó tiẹ̀ títí wá ń ṣe kìíní o, wá ń ṣe kìíní torí 500,000 naira. Ọ̀rẹ́ mi, kí ló pé kò wọ́ yẹn? Gbàgbé ẹ̀ Wálé ni gbàgbé ẹ̀ àwọn ìgbéyàwó èèyàn tó bá já rẹ̀ tó já sọ̀rọ̀ tí mo bẹ̀ sọ ìkélò wàá máa fúnyàn ní 500 million láì bójú wẹ̀yìn. Orí mi kò ń ṣẹjọ́ mi náà, ṣé bí nǹkan tí mò ń sọ fẹ́ náà lélẹ̀ tó yẹ pé sísẹ́mi láti bìgínì ní ṣùgbọ́n máa rí báyìí náà. Nǹkan ló fail test sí náà, ó fail test. Má bínú, má pariwo mọ́ mi ọ̀rẹ́ mi. Wọ́n lọ sọ mí bẹ́ẹ̀ yẹn kó ṣe bí kíní ó pọ̀jù rárá. Má bínú. In the name of love, shorty got me so insane. She got me hooked on. I can't not help myself. I'm losing it. 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 Let me tell you about my girl. Oh, she's got me going in circles. Hey, she got my pockets stacking low, low, low. I just don't know. She's extra, extra. You can't deny it. She's so hot. Diva, cute as honey pie. No be lie. The way she walks, the way she talks, when she calls my name. Oh, I like in the name of love. Shorty got me so insane. She got me hooked on. I can't not help myself. I'm losing it, going crazy. I'm losing it. I'm losing it. I'm losing it. I'm losing it. Yeah. I'm losing it. Oh, 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 oh. I'm losing it. She's built like a beauty queen. Yeah. Oh, damn. When she kisses me, yeah, yeah, it feels like ecstasy. Her touch knows my body. I love the drama. Makes me naughty. Keeps me wanting. Keeps me wanting. Honey pie, no be lie. I like the
Let me tell you about my Oma. She's the reason I wake up Lojo Juma. She dey shack me like bottles of a lawnmower. Like a junkie, I dey beg her for more and more. More D capital show more. She's an angel, smiling down for some more. More D capital show more. She's an angel, smiling down for some more. She's 6 feet tall, heavenly installed. Always on my mind, keep my eyes on the ball. Her body's like whoa, I'm losing control. She's my rock and roll, and I can't let her go. Shorty got me so insane. She got me insane, yeah. I can't not help myself. I'm losing it. I'm losing it. I'm losing it. I'm losing it. In the name of love. Shorty got me so insane. She got me hooked on. I can't not help myself. I'm losing it. 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 She's driving me crazy. I'm losing it. I love it. I love it. I'm losing it. Love it. Yeah. When she kisses me, yeah. It feels like ecstasy. Her touch heals my body. I love the drama. Makes me naughty. Keeps me wanting. Keeps me wanting. Honey pie, no be lie. I like the way she walks. I like the way she talks. The way she calls my name. Oh, in the name of love. In the name of love. Shorty got me so insane. She got me anything for you. I can't not help myself. I'm losing it. I'm losing it. Losing it. I'm losing it. Crazy. Crazy. I'm losing it. Crazy. I'm losing it. Oh yeah, wait. Let me tell you about my Oma. She's the reason I wake up Lojo Juma. She dey shack me like bottles of a lawnmower. Like a junkie, I dey beg her for more and more. More D capital show more. She's an angel, smiling down for some more. More D capital show more. She's an angel, smiling down for some more. We need to pay you appreciate your day and Omoluabi there near Kotofani. No problem. But despite the fact that no, I have to have your number. Shorty got me so insane. She got me insane, yeah. I can't not help myself. I'm losing it. I'm losing it. I'm losing it. I'm losing it. In the name of love. Shorty got me so insane. Okay, what is the problem? Nothing. Oh, ní láti sọ yẹn fún mi. Nítorí pé mi ò understand them mọ́. I mean, the mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ni problem tó ní? Kò sí nǹkan tó ṣẹlẹ̀. I'm okay. You are okay. But èmi ò wà alright. Ìfẹ́ tí mo dẹ̀ ní sí mi ò rò pé kò lè fi nǹkan pamọ́ fún mi rárá. Kí ló ṣẹlẹ̀? Tell me your problem. Fúnkẹ́, báwo ni? Mọ́mì mo wà okay ma. Ó wà okay. Pẹ̀lú ojú ẹ̀ tó rí rọ́kùrọ̀kù yóò ló wà okay. Kò sí kankan mọ́mì mo wà okay. Mo sure. Kí ló ṣe fún? Mo ò ṣe anything fún. Bọ̀ bẹ́ ṣe wọlé yẹn ni mo tún ti rí nǹkan kan míì. Ó rà pé babe mi fẹ́ kí n trip òun jáde ni. Ẹ gbé jáde. Bọ̀ mo fẹ́ kí n gbé jáde lọ. Mọ́mì, I'm okay. Ó wà okay, báwo sọ bí tó fẹ́ fún kó gbé ẹ lọ Fúnkẹ́? Oh, Mom, ẹ má dẹ̀ mí lọ. Ó rà pé mi gangan ni amọ̀ràn bí ní Ọ̀yọ́. Ọ̀yọ́ ẹ sọ lánàá. Ó tún ti sáré gbàgbé ní ẹ̀. Ìyá Mom ń bọ̀. Kò ju bí ọjọ́ mẹ́ta tí mo dé láti Amẹ́ríkà tó jẹ́ pé ìwọ ni mo kọ́kọ́ pàdé.
àtìgbà tí mo dẹ̀ ti pàdé ẹ̀ ni mi ò ti rí obìnrin mi mọ́. àwọn kìdí ń ṣe pé mi ò rí obìnrin mi ò fún obìnrin mi ní chance láti wọnú ayé mi. àbí mo dẹ̀ ṣe ń rí ẹ náà lẹ́yìn ìgbà yẹn màá pè ẹ́ ò ní gbé kọ́ mi màá wẹ́ wá sílé ò ní fún mi ní attention gbogbo àwọn ibi tèmi àti ẹ ti jọ dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo bẹ̀ ló sọ wípé ò mọ̀ mọ́ sọ̀rọ̀ pé ètò ìta wà nínú ẹ̀ lèmi àti ẹ ti pàdé ọjọ́ tí mo wà níbi tí mo ní kó wá bá mi ó sọ pé ò lè wá bá mi ń bí torí pé ò mọ ibi tí mò ń sọ̀rọ̀ pa ẹ̀ wọn kí ló ń ṣẹlẹ̀ náà o Fúnkẹ́ jẹ́ kí n sọ kíní kan fún ẹ lóòótọ́ Amẹ́ríkà ni mò ń gbé tẹ́lẹ̀ ọmọ Yorùbá gidi ni mí ìbínú ti tọ́ mi àgbàlagbà ló tọ́ mi mo mojú mo mọ́ra mo mọ everything ohun tó bá ń ṣẹlẹ̀ gangan ni kò sọ fún mi mi bẹ̀rẹ̀ tán ẹ́ ohun tó ń ṣe fún mi I love you I love you. Ọlámilékan ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ níbi tá a bá dé yìí mo nífẹ̀ẹ́ kò dẹ̀ ń ṣe ìfẹ́ ìtàn ni mo ní sí ẹ ṣùgbọ́n jẹ́ ká fojú inú wò ọkùnrin ní ẹ tí n bá kó gbogbo ẹ̀mí lé ẹ jù báyìí lọ tí mo kó gbogbo ìgbésí ayé mi lé ẹ jù báyìí lọ lẹ́kàn tó bá dẹ̀yìn ọ̀la tó bá lọ dà mí gan. mi ò kì í ṣe bébì o tí mi ò bá ní interest inú ẹ mi ò ní wá bá ẹ o àtìgbà tí mo ti dé ni mo ti rí àwọn ọmọ tó ṣán gan o àwọn ọmọ tó le gan bíi tiẹ̀ náà pọ̀ tí mo rí o àmọ́ ó ní nǹkan tó máa ń wùyàn lára èèyàn téèyàn máa ń rí gangan tó fi ń sáré tẹ̀lé èèyàn ó ní mo rí lára ẹ ni mo ṣe ń gbọ̀n o kò yẹ ń sìn ìjákulẹ̀ kò ṣe jákulẹ̀ yẹn yọ kúrò ó sọ́lọ sọ́bọ̀ ń sìn ó ní kò sáyọ̀ lára ọkùnrin kò sáyọ̀ lára wa ara wa lẹ tí ń rọ́mọ tẹ́ ń bí o. ọkùnrin ò láyọ̀ lé ẹ lè ṣe kẹ́ má ní wa. kò pọ́sibù kó dá wá jókòó síbí ń sọ wọn máa rí ẹ bákan ni àwọn ní káàkiri ọkùnrin ló máa gbé wọn wá bí yàrá fáǹsọ náà ní ayọ̀ ni jẹ́ ká wá gbé yẹn ti ọ̀rọ̀ eré ni Fúnkẹ́ I love you. I love you too. Tina. The sun goes out, the moon comes down. There's hardly anything that you can do about it. I'll walk my way, I'll take my stand. I'm trying to take all the spotlight. I got relax myself if I say I don't hustle. I got prominence now, see them wanna be like me. There's no easy way out, you must go through your struggle. You want cheddars and flashy cars, but you don't want hustle. You down, cody, cody, coco. Down, cody, cody, coco. You down, cody, cody, coco. Down, cody, cody, coco. La 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 Every day I wake up with my shoes on. I say the road before I put my clothes on. God give me the strength to make my every hour count. Every moment of my life. Mama tọrọ mi jẹ, tí n bá ní mi ní ṣiṣẹ́. Mo lápá, mo lẹ́sẹ̀, mo sì gbọ́dọ̀ fi ṣiṣẹ́. There's no easy way out. You must go through your struggle. You want cheddars and flashy cars, but you know what hustle. Kí ló máa ṣe tó kó máa ń gbé báyìí? Wọn náà mi ò understand rules yìí náà so ṣe báyìí pé ta ni turn kan báyìí. Ẹ wò ṣe ìjọba yẹn ṣẹlẹ̀ lè ní jí o tí o sọ wípé òun bá yẹn ṣe rí báyìí ṣáàjòjì rẹ ni ibi bí babaláyé ṣe gbóni wọlé tó yẹ kó wá signal sí wa gẹ́gẹ́ bí chairman ní ọ̀sán ó wá ń bẹ̀ lọ kí ló ń ṣiyẹ lọ wá balẹ̀ o ọ̀yà mú un dead boss. That's okay.
The one on duty. And no, chief. Sherry, èmi àti àjọ máa ṣiṣẹ́ pọ̀ kò yé àwọn méjì lọ́jọ́ máa ṣe tó sọ. Well, that's all right. It's going to be more fun, right? Oh yeah, let's go, girls. Come on. Yeah. Yeah, one meet me. Yeah, right. Hey! Oh my god. Oh, Chef. Oh my god. Pardon me. I'm so happy. Chief. Oh my god. Come on. Let me one that woke up. Man, know anything. If you step down. That's right. Oh, really? Chief. Yeah. Go back, go. Thank you. You know? Let me surprise the break for me. Hey, whoa. Yeah, my people. Sharon. I didn't look for you now. Yeah, did. Yeah, don't be a slacker. Right, Miss Suru. Yeah, that's Chef. Chef. She got to decide. Oh, yeah, change. No, got to take better. All right, give me a minute. Okay. All right, I'll be right back. Chef. All right. Chief. Yeah. Just a minute. Okay, now. Come here. Come here, girl. Gbogbo ohun tó ń dán láyé òun mà kọ́ ní wúrà o òun kọ́ ní fàdákà o ẹ̀yin èèyàn ẹ gbọ́ sétí ẹ máa fura o ìrọ̀lẹ́ ayé là wà o ìgbẹ̀yìn ayé ti dé
owó ẹ̀jẹ̀ owó gbóná lẹ́yìn fi ń ṣararindin títorí àtìlà ojú àánú ayé ti fọ́ tí ká ló là sílẹ̀ o ará ayé ẹ kíyèsára torí owó àpè kánú kò ayé ò ná ní ọ̀run. gbogbo ohun tó ń dán láyé òun mà kọ́ ní wúrà o òun kọ́ ní fàdákà o ẹ̀yin èèyàn ẹ gbọ́ sétí ẹ máa fura o ìrọ̀lẹ́ ayé làwà o ìgbẹ̀yìn ayé ti dé. owó ẹ̀jẹ̀ owó gbóná lẹ́yìn fi ń ṣararindin títorí àtìlà ojú àánú ayé ti fọ́ tí ká ló là sílẹ̀ o ará ayé ẹ kíyèsára torí owó àpè kánú kò ayé ò ná ní ọ̀run. gbogbo ohun tó ń dán láyé òun mà kọ́ ní wúrà o òun kọ́ ní fàdákà o ẹ̀yin èèyàn ẹ gbọ́ sétí ẹ máa fura o ìrọ̀lẹ́ ayé làwà o ìgbẹ̀yìn ayé ti dé. owó ẹ̀jẹ̀ owó gbóná lẹ́yìn fi ń ṣararindin títorí àtìlà ojú àánú ayé ti fọ́ tí ká ló là sílẹ̀ o ará ayé ẹ kíyèsára torí owó àpè kánú ayé ò ná ní ọ̀run. gbogbo ohun tó ń dán láyé òun mà kọ́ ní wúrà o òun kọ́ ní fàdákà o ẹ̀yin èèyàn ẹ gbọ́ sétí ẹ máa fura o ìrọ̀lẹ́ ayé làwà o ìgbẹ̀yìn ayé ti dé. owó ẹ̀jẹ̀ owó gbóná lẹ́yìn fi ń ṣararindin títorí àtìlà ojú àánú ayé ti fọ́ tí ká ló là sílẹ̀ o ará ayé ẹ kíyèsára torí owó àpè kánú kò ayé ò ná ní ọ̀run. Ògbóni 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 ẹ̀rù ń bà mí o ominú ń kọ mí ni títorí ìwà ẹ̀dá aráyé mọ̀ ní òní wọn ò bẹ̀rù ọ̀run pẹ̀lú àtúbọ̀tán ni ó yá ni wọ́n ṣèrántí páyé máa tó ni káyé lè yẹ yín torí kẹ́ lè rí gbà lónìí ẹ torí ẹ ń ṣayé ní ṣekúṣe ni. Alva ọmọ wọn fẹ́ ní ká lọ gbé wa bá ṣe ń bọ̀ àti fẹ́ dé ilé tán bó ṣe receive call nìyẹn so the next thing bó ṣe ní òun fẹ́ bọ́lẹ̀ so wákàn tó yẹ tó ń tọ́ láti calm ẹ̀ down eléyìí ò gbọ́n o ó bẹ̀rẹ̀ sí ń faraya ní pé òun fẹ́ bọ́lẹ̀ òun fẹ́ bọ́lẹ̀ òun fẹ́ bọ́lẹ̀ o. so ẹ ń sọ fún mi ń sìn pé ẹ gbọ́mọ wá bí. èmi ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ dúró nígbà tó ní ká jẹ́ kó bọ́lẹ̀ bọ̀tẹ́ bá rí bọ́mọ yẹn ṣe ń ṣe ọmọ yẹn ready láti fọ́ glass láti ṣe anything but kó má di pé àwọn èèyàn tó máa kọjá lọ á máa wò wá bí ajọ́ ọmọ gbé wọn á rò pé àkàkùjà bọ́lẹ̀ bá ní choice. ẹ̀yin guys tí mo dẹ̀ sọ fún yín pé mo wà lágro mo nídìí ọmọ. okay alright ẹ máa lọ ẹ máa lọ tí mo dẹ̀ sọ pé mi ò fẹ́ jáde lálẹ́ yìí kí ni time sọ náà after 6. ẹ ló ta nìyẹn ìbùkún wo báwo ni ok ìwọ ló máa ń pè mí àbí o fẹ́ rí mi ok so lè máa bọ̀ ń sìn tó bá lè wá ń sìn o ló máa pay mi because mò ń lọ sí US láàárọ̀ la o máa wá àbí alright bóyá kó máa bọ̀ ń sìn because mo rí gbogbo wàhálà ẹ̀ pé máa ń pè mí tó kì í rí mi bá sọ̀rọ̀ ok
ó yá gbé drop ẹ sọ pé kọ́ máa gbé ẹbọ ní number 77 Ìjòrò estate máa ọ̀rẹ́ wàá rí àwọn boys mi níta sí nọ́mbà ìlélẹ̀ ok máa ọ̀rẹ́ wọ́n máa fi fóònù mọ́nítọ̀ ẹ̀ ṣùgbọ́n alright. Ògbóni ẹ̀rù ń bà mí o omi inú ń kọ mí ni títorí ìwà ẹ̀dá aráyé mọ̀ ni wọn ò bẹ̀rù ọ̀run pẹ̀lú àtúbọ̀tán ni bóyá ni wọ́n ṣèrántí páyé máa tó ni káyé lè yẹ yín torí kẹlẹ̀ rí gbà lónìí ẹ torí ẹ ń ṣayé níṣekúṣe ni ó dáa kílẹ̀ òrò náà kílẹ̀ ó tẹ̀sán ni lọ́jọ́ tẹ́ bá káyé ó dìgbà ó ṣe ni. Ọláwálé tó máa ń pè lórí aago òun orí lónìí. Sit down. Thank you. At last. Ó mọ̀ pé ẹnikẹ́ni tó bá máa jẹ inú àpáta kò ní ìwẹ̀nu àké. Mo kí ẹ mú ìyẹn wípé o mú lè rí ẹsẹ̀. You're such an awesome guy. Really? Yeah. Hey, thank you. Èmi náà fi ń dá ẹ lójú pé ẹni tí ò fojú pé èmi Ọláwálé ò ní regret. Yeah. Jẹ́ ká lọ máa ṣe fàájì wa tó kó nínú ilé. Wow. Ilẹ̀ ó tẹ̀sán ni lọ́jọ́ tẹ́ bá káyé ó dìgbà ó ṣe ni àní kílẹ̀ ó rònà kílẹ̀ ó tẹ̀sán ni nígbà tẹ́ bá padà níwájú Ọlọ́run ni Ògbóni 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 Ògbóni. Hello uncle. Wálé báwo ni nǹkan. Ṣé believe pé ọmọ tí mo ní káwọn guys mi lọ gbé wá. Ṣé believe pé ó kù díẹ̀ tó máa dọ́dọ̀ mi bó ṣe bọ́lẹ̀ ní mọ́tò nìyẹn pé òun fẹ́ máa lọlé. Ó bọ́lẹ̀ ní mọ́tò. Kí ló dé? Mi ò mọ nǹkan tó ṣe o. Ó ní mọ́mí òun pé òun lójijì pé òun dẹ̀ láti lọ bá wọn. Wọ́n lọ sí wá fẹ́ ṣe gbọ́dọ̀ kọjá alẹ́ yìí. Ọlọ́run ló bá mi ṣe o. Ọmọ tí mo sọ fún yín pé ó máa ń yọ mí lẹ́nu lórí fóònù yẹn. That's good. Yes, Ìbùkún. Kò pẹ́ sígbà yẹn báyìí tí mo ronú pé báwo mo ti fẹ́ sọ ọlẹ́ ayé ara mi bó sì pé wọlé nìyẹn. Ẹ jẹ́rìí. Ó ní kó máa bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. A jẹ́ pé ó darí ajé wá nìyẹn. In fact, ẹ má jẹ́ n parọ́ fún yín, ó wà lórí bẹ́ẹ̀dì mi báyìí. Mo ti síjú àkọ́kọ́ fún. Ṣé ọmọ tó dùn ní sá? Wàhálà yẹn pọ̀, kí ló kàn mí pẹ̀lú fáyín àbí fáyín gẹ̀ àbó fáyín àbí kò fáyín. Ìyẹn ò kàn mí lẹ́yìn kó ti jẹrà kí n gbólúdẹ́gún síwájú ẹ̀ kó dẹ̀ jẹrà kí ni bẹ̀rẹ̀ sí ní kówó. Ó wà wájú mi báyìí. Ẹ lè send picture sí mi. Jẹ́ kí n tẹ ọkọ̀ ṣe rí. Kí lè fẹ́ fọ́tò ẹ̀ sí? Jẹ́ kí n tẹ wúrú irú pound sterling tó máa pọ̀ bó ṣe máa beautiful tó. Òǹkú oríṣiríṣi ọmọ pọ̀ ní club tó yapa tó dẹ̀ já ọmọ tó le. Ẹ fẹ́ wò kò sí wàhálà màá bá yín màá sẹ̀ǹdẹ̀ ẹ̀ ń sìn. Ọ̀yà sẹ̀ǹdẹ̀. All right.
wá o ẹ má gbé nǹkan pẹ̀yìn mi kọjá o tí mo ṣe tán. Ok sọ tó máa lọ yẹn. ẹ jẹ́ wo fọ́tò mi lò. Fọ́tò wo ló wá kan inú fọ́tò. ẹ jẹ́ kí n wò. Èwo ló kẹ́ ẹ fẹ́ fi fọ́tò lè jẹ́ máa lọ. ẹ jẹ́ wo jọ. Ìrọ̀ fi ilé jẹ́ máa lọ kọ́ ní. Ó yẹ ìjọ náà jẹ́ kí. Wàhálà ẹ̀ pọ̀. Chief ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi pé Wálé kó máa lo ẹni ẹ jọ̀ọ́ ẹ dáhùn. Kí ló dé olúwa kan ń bẹ ṣé ó jọmọ ìyá tiẹ̀ ni. Ọ̀túnba ọ̀rẹ́ mi lélẹ́yìí childhood friend mi ni ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kán lo ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ni ẹni tó ti lò tó ti di pound sterling tó ti ń ṣe fàájì lòun ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀ kínní. Ó já lọ bí tá à ń lọ ń tẹ́ jàre. Mo ní pé childhood friend mi ọ̀rẹ́ mi àti ìgbà kékeré Chief ẹ lè jọ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá mi stop ẹ. Wá owó mọ yẹn gan fúnra ẹ ló ń pe Wálé tó ń pè all the time náà àwọn kì í ṣe fault ẹ̀ náà èmi ò mọ̀ ń pa ẹ̀ náà ó ṣe kàn send picture sí ní sìn ní mi mọ̀ ó lóun ló ń pè òun ó dẹ̀ wá ó dẹ̀ lò tóbi tó ń sọ ẹ̀hún ti wé ìsẹ́mi tọmọ tó ti di pound sterling tó ti ń náṣu lọ́wọ́ ló wá ń yọrẹ lẹ́nu ó já lọ bí tá à ń lọ́jọ́ má waste time mi. Ẹ dúró Chief ẹ dúró ìbùkún fúnra ẹ ló ń pe Wálé. Oh yes. ọ̀rẹ́ mi mo like àwọn pictures yìí gan especially àwọn tó yà ní beach yìí they are lovely wow o ṣe I love it o ṣe jókòó feel free leave jẹ́ kí n pe driver yìí. all right. Chief ìbùkún ti fojú kòkòrò parẹ́ ìbùkún ló parẹ́ oh my god torí pé mo sọ fún ìbùkún pé Wálé máa ra range fáwọn girlfriend tiẹ̀ ló fi jí nọ́mbà Wálé lórí fóònù mi o. olúfọwọ́ rẹ̀ ṣe rẹ̀ náà olúwakàn ẹ̀ olúkàn wọ́n bẹ̀ olúfọwọ́ rẹ̀ ṣe rẹ̀ náà. ẹ dúró olúfọwọ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ tiẹ̀ ní feelings kankan ẹ̀ ní kankan pé ó jẹ́ childhood friend mi àbọ̀ rẹ̀ mi ẹ jẹ́ ká tiẹ̀ gbà pé bóyá òun jẹ́ ìdójú kòkòrò ló pa òun tiẹ̀ ẹ rí nǹkan tí kò dá nínú nǹkan tí Wálé ṣe yẹn ẹ̀rí ìkọ̀kọ̀ tí ò dáa. òun ló ń pe Wálé all the time olówó akọ ẹ̀ ń bẹ̀ òun ló fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. ẹ bá lọ sí sọ́ọ̀jọ́ ẹ̀wọ́ ni ti rí ẹ̀wọ́ ni ò jẹ́ ti rí bẹ̀ ẹ̀wọ́ tẹ̀ ti dá báyìí ó ti dá báyìí ẹ̀wọ́ Chief I'm tired mo fẹ́ marry. má lọ bẹ̀ yẹn o. kí n má lọ síbo. ǹdẹ̀ ti mọ̀ pé o ti mọ nǹkan tó wà lẹ́yìn ẹ̀. kí ló wà nílẹ̀ ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n sọ̀kọ fún yín òjò tó rọ̀ ni àtàdégùn tó fẹ́ tó káṣọ lórí wáyà ó sọ fún ẹ tó wọ tiẹ̀ sọ́run kó má ṣàfihàn ni torí pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lẹ lò ẹ̀yin gan fúnra yín tẹ jókòó yìí tẹ bá gbọ́ ẹni tẹ fẹ́ lò títí tẹ bá rí mo gbà ṣọ́ pé mi lẹ́ máa lò. ó mà ti fẹ́ rí mi fín nìyẹn. ìyẹn tẹ bá gbé wá mo fẹ́ rí yín fín màá rí yín fín ẹgbẹ́ jẹ́ kí n sọ̀kọ fún yín o ẹ̀yin lẹ gbé orí yín orí burúkú tẹ gbé wá ẹ̀yin lẹ gbé orí ìwòrè yín wá pé kí n bá yín fa pé kí n ràn yín lọ́wọ́ mo lè ti bá yín fa orí yín mo ti fa níjọ́ ti sún lọ́wọ́ yìí so at this junction I want to quit. Yes. Mo fẹ́ quit. ẹ̀fún ni bẹ́ẹ̀dì. Ẹ̀fún bẹ́ẹ̀dì. Ẹ wo ìsìbẹ́tà kéṣù kúkú bá ti gbogbo wa jẹ́. Ìsìbẹ́tà kéṣù ṣe gbogbo wa. Kéṣù ṣe gbogbo wa kó fojú everything gbogbo lọ́bẹ̀ mi. Fúnkẹ́ ọmọ ṣe o ọmọdé rẹ ò mọ ògùn ó sì ń pè lẹ́fọ̀ọ́ ń tà ń sọnù ń tà ń sọ rèé o ńgbà yà ń jẹ ọ́ tọ́ ọ̀rọ̀ ajé jẹun tọ́wọ́ rẹ ò tẹnu débi tí èyí tẹ́tí ọ̀ṣúré wá tọ̀ àwọn arúmọlẹ̀ àdó asúre ó wá gbà ọ́ tán ọ̀wá rántí pé ọ̀fẹ́ lọ́kọ àbí àkókò tó wà yìí tọ́ ọ̀ ṣe mọ́ ìwọ náà ṣe mọ́ nígbà táwọn arúmọlẹ̀ ti gbà ọ́ tán ọ̀sẹ̀ wàá sọ pé ọ̀sẹ̀ mọ́ àánú rẹ̀ ṣe mí Fúnkẹ́ àánú rẹ̀ ṣe mí ìwọ àmọ̀pọ̀ ti bá àwọn arúmọlẹ̀ múlẹ̀ ni bẹ́ẹ̀ ni níjọ́ tí eégún bá sì dalẹ̀ ńlá sọ ká lórí eégún bẹ́ẹ̀ kò ló bá dalẹ̀ a sùn nínú eérú bẹ́ẹ̀já bá dalẹ̀ orí òkè pẹ̀ ní ó sùn àánú rẹ̀ ṣe mí wò ó tọ́ ọ bá dán wò porogodo ayé ó sì lù fún ọdún bẹ́ẹ̀ ni bá ń bẹ láyé ní ọlọ́kọ rédèrèdè rádaràda ńlọ́ọ̀bà kú
wàá gbọ́ mi pé ọtí ẹ̀rù lọ́kàn níbi tó fi sọ jáde òní olónìí o gbọ́dọ̀ fún àdó aṣubisúre o gbọ́dọ̀ fún ní ẹ̀jẹ̀ ọkùnrin. bàbá bóyá ẹ understand nǹkan tí mo sọ owó dádúró bàbá ìfẹ́ dádúró téèyàn bá ní owó ṣé bóyá kó dẹ̀ ní àlàáfíà kó dẹ̀ ní ọmọ ni mo ti ní owó bàbá I want to marry mo fẹ́ fi ọkọ tá a dẹ̀ ń sọ yìí mo ti rí ọkọ mo ti rí ìfẹ́ mo fẹ́ lọ marry kémi náà kí n lè settle down ẹnì kejì tó mú mi wá ó lọ́mọ náà èmi ò tí ì lọ́mọ bàbá jẹ́ kí n lọ marry ẹ ṣàánú mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo mọ nǹkan tó ń ṣe yín tó bá jẹ́ pé owó ni gbogbo owó tí mo ti fi kíní yà achieve á dá sí méjì báyìí èdè ẹ̀kọ́ wa èmi náà máa kó wa fún ìfẹ́ àtẹ̀bá fẹ́ gba everything bọ̀ kí mo ṣàfẹ́ máa lọ mo fẹ́ lọ marry bàbá ẹ jọ. tọ́tọ̀ bu ẹnu ẹ bá a ṣe lè bọ́ ọmọ tó ń sọ owó òsì wo lọ fẹ́ fún mi ọmọdé ń ṣe ọ. àwọn ń bá yín náà rú owó bá mu ìwọ ọmọ pọ̀ lẹ́yìn lẹ́yìn lọ̀rọ̀ ọ̀hún ẹ̀yìn rẹ̀ lóde yìí wàá gbọ́ mi tọ́ ọ bá ti fún ní ẹ̀jẹ̀ ọkùnrin lónìí olónìí òrògbòdò ayé ń fún ọ mo fẹ́ dálejò lóhùn ń ọlọ́rọ̀ kankan mọ́. báyìí bá gbọ́ ọ lè sùn bí tọ́ bá tàkókò tọ́ lọ́kọ àwọn rúmọlẹ̀ ó sọ fún mi mo sì pè ọ́ mo wí fún ọ kọjú bá ń lọ. bàbá ibi tí mo lọ gangan nìyẹn wọ́n ètò ìjẹ́ pé àwọn ọkùnrin mọ̀lẹ̀ bóyá bọ̀dá irúnmọlẹ̀ àbí àǹtí àjá àbí whatever or irúnmọlẹ̀ tẹ́ kó jọ wọ́n ètò ìpẹ́ àwọn náà máa decide fún mi when to marry and when not to marry bàbá this is the right time ìgbára nìyẹn búra àsìkò rẹ̀ fún mi láti marry ẹni tí mo fẹ́ ṣe máa sọ pé kó máa dúró ni mo ní kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ kẹ́ bá mi bẹ̀ whatever tó bá fẹ́ gbà I'm ready to pay but I can't wait bàbá mo fẹ́ marry ẹ bá mi bẹ̀ ògbó wọn ẹ bá mi bẹ̀ wọ́n kí ló dé àwọn náà máa sọ pé àwọn náà fẹ́ bá mi ṣe ilé ayé mi ni tí ò bá sí pé ẹni tó mú mi wá bíbá yìí mi plan fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó dẹ̀ tiẹ̀ ló ti ṣẹlẹ̀ nìyẹn ẹ bá mi bẹ̀ àwọn ọkùnrin mọ̀lẹ̀ ẹ bá mi bẹ̀ wọ́n. baba is not fair. ìfíà rẹ eré ọ̀pẹ ìfíà. baba is not fair. àánú rẹ ti mí bóyá fíà bóyá kò fíà ọmọ ń gbọ́ bá dán wò ìwọ rẹ dán wò bọ́ bá ta kókó tọ́ lọ́kọ àwọn arúmọlẹ̀ ọmọ sọ. Ògbóni 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 ẹ̀rù ń bà mí o omi inú ń kọ mí. mo ń gbọ́. Okay. Okay, that's good. Hold on 1 second. Hold on. Báwo ni princess? Fine, sir. Sure, okay. Mo alright, sir. Yeah, má bínú mo wà lórí international call pẹ̀lú àwọn friends mi. No, sir. Okay. Ṣé o need anything? Chicken or drinks? Àbí kàn gbé wine tiwa fún ẹ? No, sir. Mo alright, sir. Sure? Má ti jú o. If I need anything, flash me. Ṣé gbọ́? Okay, sir. Alright. So, mo ń gbọ́. ẹni rírì ò jẹ́ ní mímọ̀ ọ̀rẹ́ mi ni ẹni rírì ò jẹ́ ní mímọ̀ ọ̀rẹ́ mi ni. ó yé mi dáadáa mo fẹ́ kó mọ̀ pé ẹ̀jẹ̀ ń flò lára tèmi náà gbogbo ibi tó sọ̀rọ̀ dé pátápátá ló yé mi dé bọ̀ mo fẹ́ kó ṣe fífọ̀ kan fún mi kó fún mi ní ìwọ̀nba ìgbà díẹ̀ kí n fi sort 1 or 2 things out so that a lè pẹ́ fúnra wa títí kò easy mo fẹ́ kó mọ̀ pé ẹ̀jẹ̀ ń flow lára tèmi náà mo lè má rí ẹbí ayọ̀ ọkàn mi and I don't want to lose you. How so? Bí ìgbà wo ló ń sọ fún mi pé kí n ní sùúrù dá?
very soon. Very soon. Very soon. Very soon. Please. Hey! How do you take over? Yee! Àdúrà ṣubíṣeré. Báwo làdúrà ṣe pòórá báyìí? Irú ẹran abàmì wo ni mo gbé yìí? Ẹran jẹbẹjẹbẹ. Àdúrà ti pòórá. Kí ni kí n ṣe báyìí o? Mi irú eléyìí rí ẹgbàá mi o. Bàbá. Ṣé tí bàbá yóò gbé fóònù man? Damn! Hello. Bàbá. Mo ti ń try láti gẹ̀ẹ́tì látàárọ̀ ń gbélé wà. Ọláìgbàdé. Bó o ní? Ẹ wo bàbá, wàhálà ti ṣẹlẹ̀ o. Ṣẹlẹ̀ sí mi. Irú oorun burúkú wo ni mo sùn yìí? Irú oorun wo lélẹ̀? Tí mo dẹ̀ sùn lọ tí mi lè resist anything. Lékan. What is this? Lékan. Why? Why tó ṣe ṣe gbogbo nǹkan báyìí? Ó bá ti farabalẹ̀ kí settle scores pẹ̀lú àwọn people yìí.
love you so much. Me no option. Tí n bá fẹ́ para mi, I don't. But I love you. I don't need that. Mo ti gbé ẹran bẹ̀jẹ̀bẹ̀jẹ̀, mo ti ṣòro àkọ́kọ́ fún. Ǹjẹ́ kí n gbé àdó sí ẹ̀gbẹ́ ẹ̀ kó dowó ńlàdó bá pòórá o bàbá. Ọ̀rí kí n la ọ̀rí àdó àṣubíṣúre. Bẹ́ẹ̀ ni bàbá. Àjàgbàjàgbàjàgbàjàgbà ọ̀rí àdó àṣubíṣúre. Àánú rẹ̀ ṣe mí ẹ ti jẹ èèwọ̀. Bẹ́ẹ̀ ni. Bàbá mi ò bóbìnrin ṣe bẹ́ẹ̀ mọ̀ ọkùnrin mo bí ìlú òyìnbó ló dẹ̀ wà. Ọ̀dà abo tó jẹ́ kejì rẹ̀ ń kọ́. Òun náà ń ṣe títí ẹ̀ lọ́hùn-ún. ń bọ̀ wà ṣèwádìí ibi tó wà. Èyí wàhálà máa fún wa báyìí o. Ara ń tà ń sọnù. Àbí ara ti tu àwọn ọmọ yìí tán wọ́n ti fẹ́ kọjá òfin àdó aṣubíṣúre nu. Àánú yín ṣe mí gbẹ̀gẹ̀dẹ̀ yóò lù lórí yín. Fúnkẹ́ òun náà ló ń pè. Hello chief. Hello Fúnkẹ́. Báwo ni? Mi ò wá òkè rárá. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo mo wà ní inú ìṣòro ńlá báyìí. Mo ti rí ẹran bẹ̀jẹ̀bẹ̀jẹ̀ nílẹ̀ báyìí. Mo ti ṣe first thing tó yẹ kí n ṣe. Second thing tí mo fẹ́ ṣe mo ń wá àdó mi ìdẹ̀ rádó mi. Kò dẹ̀ ọkọ̀ sí mi rí láyé mi. Mo dẹ̀ mú àdó mi kúrò nílé. And I'm not seeing it again. Bákan náà ní bí mo ti gbé ẹran bẹ̀jẹ̀bẹ̀jẹ̀ sórí bẹ́ẹ̀dì. Mo ti ṣòro fún. Ǹjẹ́ kí n gbé àdó kí n gbé sẹ́gbẹ̀ẹ́ kó dowó ńlàdó bá pòórá? Gbàgbólẹ̀ láti fẹ́ ṣe báyìí o. Báwo ni ìṣòro? Ẹ jọ̀ọ́ máa rántí. Ẹ jọ̀ọ́ ẹ drop kí tẹ̀mú lọ sókè nsìnmá. Àyà mi ó ti ẹ̀dẹ́rù bà mí mi ò lè drop key torí mi ò lè ti kejì mi mọ́ òkè ẹni tájọ wà lókè bó ṣe ṣètò tẹ̀rẹ̀ ó lóun fẹ́ rest díẹ̀ ṣe ti bọ́ iṣẹ́ mi. Ẹ jọ̀ọ́ mà òfin ò tí ẹ̀ wò fi àyè gba kéèyàn méjì lọ sókè kéèyàn kan wá ní pé òun jáde má má bínú ẹ jọ̀ọ́. Wà náà wọ́n rán ẹ sí mi ni àbí o kójú sí etí ni. Tó bá rán ọmọ níṣẹ́ rú ó máa fi tọ̀bà jẹ ní tí ń dùn ẹ̀ ní. Ẹ má bínú nǹkan tí mo kàn fẹ́ látọwọ́ yín ni pé kẹjẹ́ kájọ dókè tẹ́nìyẹn bá ti ní pé kẹ máa lọ kò sí. Mi ò lè tẹ̀lé ẹ dókè. Ẹ rọra jàre ẹ káàsán. Ṣé kò sí madam? Good. Ẹ ṣe manager ṣe rí tẹ bá fẹ́ gba àwọn èèyàn síbi iṣẹ́ ẹ jẹ́ kó máa jẹ́ bí àbí school sat tàbí ẹ̀dì ọ̀dà ẹ má máa gba àwọn quack báyìí èmi àtẹ̀yàn jọ lọ sókè mú de ń try láti explain kan fún pé ẹnì kejì mi sọ pé òun fẹ́ rest simple ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní harass mi ẹ ṣe jàre. Madam ẹ má bínú ẹ jọ ti Ọlọ́run tẹ ìdẹ́sẹ̀ jù kan ẹ kájọ fi jọ débẹ̀. Ṣé rí ẹ̀yìn tá jọ lọ síbẹ̀ yẹn mo mọ̀ dáadáa wọn ò kí ń jí wọn tí wọ́n bá ń sùn lé wọn tábà lọ jíǹsì wọn máa bínú ẹjọ́ nítorí Ọlọ́run ṣẹ́gbọ́ ẹ ṣé gan mo appreciate yín gan sa. Madam bó tẹ ìdẹ́sẹ̀ jù kan ẹ kájọ fi jọ débẹ̀ ẹ jọ. Wo ẹ má jẹ́ ká ṣe báyìí tó bá jí mi ò ní dá sí o tó bá jí mi ò ní dá sí o mi ò ní dá sí wọn jí wọn dìde wọn. wọ́n kó ìmọ̀ kò sùn sílẹ̀ ṣé kí mi máa lọ tí mo lọ́wọ́ abẹ́rẹ́ ìpọ́tà tó ní kí lọ́ máa ń káàṣì owó kan ní ẹjọ́ nítorí Ọlọ́run. Ìwọ ṣó rí nǹkan tó dálẹ̀ orí nǹkan tó dálẹ̀ àbí wà á dẹ̀ jẹ̀yà ẹ̀
ó pé jẹ́ kí n máa lọ mo fẹ́ lọ káṣù owó kan ní ọjọ́. ọmọdé sáré owó àgbà ń sá ayé owó láyé dẹ̀dá ẹ̀yin ará mi àtẹ̀wé àtàgbà ló fẹ́ lájẹ lọ́wọ́ wọ́n fẹ́ lájẹ lápò wọ́n fẹ́ àṣàpàyàn ni. ọmọdé sáré owó Manager, mi ò mọ kankan pa ẹ̀. But you know what? Name your price. Má pe anybody. Don't. ẹ lè ṣàmà ẹjọ́ àbí làwọn pariwo ẹ mọ̀nà kan ti pààyàn sí ìbàṣà. ẹni ò mọ bí ẹgbẹ́ ti là á sáré kú ni ẹni ò mọ bí ẹgbẹ́ ti là á sáré kú ni àwa máa ríra ẹ̀ bí ẹni tí ò ráyé rí àwọn ni. a máa ríra ẹ̀ bí ẹni tí wọ́n àgbègbè tó lórí burúkú ẹ̀ tó sọ mí dà gànṣán gangan ó ní bọ́nú ẹ̀ ó ní màmísọ́gbọ̀n ọ̀pọ̀ ọdún ẹ̀ ayé ọdún òní jẹ́ kúndà fẹ́ jẹ́ kí n pa jẹ́ kí n pa jẹ́ kí n pa lórí burúkú dànù. ẹ máa kó wọn lọ ó yẹ kó fi ẹrù yín lọ sínú mọ́tò yẹn kíá. ṣé ní kẹ́ yìnbọn pa kẹ́ fá dànù ṣé ní kẹ́ sọ pé ẹ pa ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀dá oníṣòrí rẹ jẹ́ ní kọ́ pa ọbẹ̀ ó ṣe wáyé kíni tó ṣòro fi tọrọ ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀dá ayé ó mọ̀lẹ́gbin ọmọdé sáré owó àgbà ń sá ayé owó láyé dẹ̀dá ẹ̀yin ará mi àtẹ̀wé àtàgbà ló fẹ́ lájẹ lọ́wọ́ wọ́n fẹ́ lájẹ lápò wọ́n fẹ́ dolówó ọ̀sán gangan ọmọdé ń sáré owó àgbà ń sá ọmọdé sáré owó àgbà ń sá ayé owó láyé dẹ̀dá ẹ̀yin ará mi àtẹ̀wé àtàgbà ló fẹ́ lájẹ lọ́wọ́ wọ́n fẹ́ lájẹ lápò wọ́n fẹ́ dolówó ọ̀sán gangan ọmọdé sáré owó àgbà ń sá ayé owó láyé dẹ̀dá ẹ̀yin ará mi àtẹ̀wé àtàgbà ló fẹ́ lájẹ lọ́wọ́ wọ́n fẹ́ lájẹ lápò wọ́n fẹ́ dolówó ọ̀sán gangan ọmọdé ń sáré owó àgbà ń sá bí wọ́n ṣe ń tẹ ní ìdí ni wọ́n ń dọ́gbọ́n sí torí owó torí àtìlà wọ́n ń dọ́gbọ́n sí ni ọ̀pọ̀ tó ń fowó bùgá nígboro ló jẹ́ wípé ohun tí wọ́n ń dánwò ní kọ̀rọ̀ èyí ṣe é fẹnu sọ bí wọ́n ṣe ń tẹ ní ìdí ni wọ́n ń dọ́gbọ́n sí ọmọdé sáré owó àgbà ń sá ayé owó láyé dẹ̀dá ẹ̀yin ará mi àtẹ̀wé àtàgbà ló fẹ́ lájẹ lọ́wọ́ wọ́n fẹ́ lájẹ lápò wọ́n fẹ́ dolówó ọ̀sán gangan ọmọdé ń sáré owó àgbà ń sá ẹni ò mọ bí ẹgbẹ́ ti là á sáré kú ni ẹni ò mọ bí ẹgbẹ́ ti là á sáré kú ni àwa máa ríra ẹ̀ bí ẹni tí ò ráyé wá a máa ríra ẹ̀ bí ẹni tí ò mọ̀ ọ́n ṣe ẹni ò mọ bí ẹgbẹ́ ti là á sáré kú ni ọmọdé sáré owó